èwo ni tí gbogbo bàbá Fáwọ̀mí Kristiẹ́nì hàn ni mí o. Ṣé o ṣe bí èyí ń lè gbà ọ́ là lọ́wọ́ public complaint commissioner? Ẹ jọ̀ọ́ mò ń lọ léèbì lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́nì kankan bá béèrè mi ẹ jọ̀ọ́ mi ò sí nílé o. Ẹ má ti jà lọ. Ẹ wo èmi náà mò ń lọ fún treatment ní Cairo. Cairo ti jẹ́. Kí n mọ̀ fi àdírẹ́sì rẹ̀. Yeepa corruption ó dàbí ẹni pé orin tí. òṣìṣẹ́ ìjọba àgbà kan ń bọ̀ láti Èkó tá a mọ̀ sí Solarin tó jẹ́ pé iṣẹ́ tiẹ̀ ní láti máa ṣe òfin tó tó gbogbo ètò ìṣàkóso níbi tí bá ti ń mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè. Wọ́n sá sókè wọ́n sá sódò bí wọ́n ó ṣe yọra wọn nínú ọ̀ràn náà láì mọ̀ pé alágbèédá ló gbé àwọn. wọ́n ti rí mi orí ọ̀rọ̀ wàá rò kéré ta. ọ̀nù ọ̀
ẹ ti wọ gà o. Mo sì bẹ̀ yín pé kẹ́ mọ́ tiẹ̀ fẹ́nu bà ọ̀rọ̀ owó iṣẹ́ mi rárá. Orúkọ tèmi inú eré tí a kópa yìí ni Lámídì. Àwọn ọkọ̀ pàtẹ́mi ń kó pẹ̀lú èkejì mi. Àwa jẹ́ ẹnìkan tí máa ń fi mú fínlẹ̀ káàkiri ìgboro nǹkan tó bá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olófòfò ìjọba. Ìyẹn ni àwa fi ń wá ojú rere àwọn tí wọ́n wà ní ipò láti rí nǹkan kan jẹ sí ẹnu tiwa. Àwa máa ń fi mú fínlẹ̀ kọjọ alágbe kọjọ olófòfò ìjọba. Ìyẹn làwa máa ń ṣe nínú Yeepa Solarin Nbo tí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí. Gbogbo yín la mọ̀ ní kankan iṣẹ́ tiwa nù. Ẹ dúró náà, ẹ̀yin kọ́ ni mo rí ní alẹ́ ìjẹta tí ẹ̀rín rẹ̀ gbèrègbè lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi. Bẹ́ẹ̀ ni ọ̀gá, ẹ ìgbàgbé nǹkan o. Lè mọ́mù lórí yín gbà tẹ́ fẹ́ wọlé obìnrin o. Nígbà tá a sì rántí wípé ẹ ti ní kọ́kọ́ rẹ̀ ọ lọ sinmi fúngbà díẹ̀ lẹ́wọ̀n la ṣe ní kábà yín yọ. Ó tó. Ipa tí mo kó ní inú Yeepa Solarin Nbo. Damn it, man, I don't believe in ghosts, man. Shit. Is Ìṣọ̀lá orí ẹbọra. Excuse me, sir. Bàbá mi, ẹ gbọ́dọ̀, mo ní bá yín sọ̀rọ̀ mọ́ láéláé. Dákẹ́ Cecilia. Ẹ̀sà, ṣẹ́ẹ̀tì mi lẹ́wọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni, mi ní bóyá ẹ̀rí fẹ́ kí n bá yín wọ ẹ̀wù àlùfáà yín ni. Ìṣọ̀lá orí ẹbọra jẹ́ kárátà tó jẹ́ pé ẹ mọ̀ bí ìgboro ṣe rí ń sìn tí àwọn politicians ó ní line kan nínú Ìṣọ̀lá orí ẹbọra wípé ète tí wọ́n fi ń dàlú ìrú àti ọ̀tẹ̀ tí wọ́n fi ń ba ayé àwọn ọ̀dọ́ wa jẹ́ máa jẹ́ kí wọ́n jìyà ẹ̀ṣẹ̀ wọn. So you see Ìṣọ̀lá orí ẹbọra, I just discovered within me wípé Ìṣọ̀lá orí ẹbọra gan fúnra rẹ̀ revolutionary ni. You understand? Èmi ni àwọn ará ìlú òkè yìí ni wọ́n pè ní public complaint commissioner. Ẹ̀rù dẹ̀ ń bà gbogbo wọn nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́rùn wọn. Kò burú kí wọ́n máa bọ̀ wá fọra wọn mọ́. Ó dá mi lójú pé gbogbo wa pátá la máa rí èrè jẹ́ ń bẹ̀. Nǹkan tó jẹ́ kí Yeepa kó kọ́kọ́ yàtọ̀ lọ́nà kan náà ni àwọn tó ṣe eré tí a kó sínú ẹ̀. Nítorí tẹ́ bá wò dáadáa bí ọ̀nà mẹ́ta náà la lè pín sí. Àwọn tó ń ṣe eré orí ìtàgé wa àti tí wọ́n ń ṣe tẹlifíṣàn àti sinimá náà tí gbogbo Yorùbá ti mọ̀ òyìn wà ń bẹ̀. Ṣùgbọ́n a tún wá wọ inú yunifásitì ilé ẹ̀kọ́ gíga láti wo àwọn tí wọ́n ń kọ́ àti ṣe eré orí ìtàgé ní ti àwọn alákọ̀wé ti yunifásitì náà. Àwa kún wọn pọ̀ mọ́ra wọn. A tún wá mú àwọn ẹlòmíì tó ti jẹ́ pé wọn ò tí mọ̀ wọn rárá, wọn ò tí ṣeré rárá. A tún wá fi sí. Tí a bá wo igun mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó jẹ́ kí Yeepa kó jí kó yàtọ̀. Torí ṣeṣe kó jẹ́ pé kẹ́ rí òṣèré tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ lọ́nà míì tó tún darapọ̀ mọ́ àwọn tí oní yunifásitì láti jọ ṣeré papọ̀. Lọ́nà báyìí, àwọn tí wọ́n jẹ́ pé wọ́n kọ́ ní yunifásitì ni àtàwọn tó kọ́ gẹ́gẹ́ bí eré gẹ́gẹ́ bí iṣẹ́ ni àpapọ̀ wọn máa ń jẹ́ kí olúkálùkù nínú wọn kí wọ́n kọ́ ẹ̀kọ́ lára ara wọn. Ìwà máa fi àsìkò yìí máa fi kí yín fún ìpalẹ̀mọ́ ìgbéyàwó yín tẹ́ fẹ́ ṣe. Sẹ́rí tẹ̀kan mo kàn fi dá mi síwájú ni bí ìgẹ́ omi téèyàn máa ń mu kó tó jẹ oúnjẹ gidi. I see a project that is going to create a new style, you know. Let some of them come out and say that, of course, but we are saying that at this modern period, when movie has gotten to a particular level, you understand, this is coming out, it's going to create a new standard, not only in the industry, but you also see the consciousness. You understand? I see it playing a part. That is if the Mainframe might take it beyond just the media.
for watchers, for scholars, for students, for practitioners of cinema in Nigeria, this is going to be something that, you know, might change our perception of cinema in Nigeria, you know, in terms of how do you conceive it, how do you execute it, what are the plans that you have for it, you know. That cinema is not necessarily about making money. It's also about giving something back to the culture that produced you. You know, this is one of those kind of projects that proves that. ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni wípé tí a bá ń ṣeré gẹ́gẹ́ bí Mainframe Production òkun nílùú ṣe ń ṣe kò ń ṣe eré lásán ló máa jẹ́ lọ́nà kan inú àwọn èèyàn á dùn torí eré yẹn á ní kìmí á dẹ̀ wúlò kí téèyàn bá san inú àdùn pé òun ní ọ̀nà kejì ó ṣe ká tún ṣe ra wa létí díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà kó kàn jẹ́ pé kí gbogbo àkàfi dárayá ni nítorí ẹ̀ Yeepa di nǹkan tó yẹ pé láìpẹ́ yìí a tún máa gbé jáde sí DVD tí gbogbo ilé wọ́n máa di ní tí wọ́n ń wò kó ṣe pé wọ́n wò nìkan wọ́n máa tọ́jú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á tún gbọ́n pẹ́pẹ́ wọ́n á tún gbé wò tàbí tí wọ́n bá ní àlejò wọ́n gbé jáde níbi tá a ti ń rẹ́rìn kájọ sọ ọ̀rọ̀ tí ó kan gbogbo wa.